lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe mọ arákùnrin Fúlàní tó jáde tó ń sọ̀rọ̀ tó ń threaten àwọn Christian ìyẹn ní north. Very Dark Man ti pe arrest fún o ti ní kí àwọn ọlọ́pàá kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ nítorí wípé ohun tó ń ṣe yẹn ò tọ̀nà. Lọ́wọ́lọ́wọ́ ó ti dìídì òun gan kí ó tó sọ́tàn Very Dark Man náà ti fún wòtòwòtò ó ti wá di pé kí arákùnrin náà jáde ó wá di kó máa gbọ̀n lóhùn. Tó ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ bàbá mo kí yín o ẹ̀yin yá mi bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn òdi pé ẹ̀ka lẹ ẹ̀ka sọ etí tẹ́ fi ń gbẹ́ wa ò ní di o bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹdùà ẹ ò ní rohun gbé sọnù bí òṣè bí ọmọ gbogbo ọmọ Yorùbá. Ǹjẹ́ ẹ ti mọ̀ wípé àwọn Fúlàní ti ń dún mọ̀rú mọ́ àwọn Kristẹni? Bẹ́ẹ̀ ni fáfá ní ìwọ tó bá mọ̀ àwọn Fúlàní ti ń dún mọ̀rú mọ́ àwọn Kristẹni o èyí tó ń bẹ àwọn Fúlàní ti ń dún mọ̀rú mọ́ àwọn Kristẹni ní nọ́ọ̀tì. Ṣe bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé mo mú ọ̀rọ̀ yẹn wá níbi tí wọ́n ti ń sọ fún àwọn Kristẹni ní nọ́ọ̀tì pé ẹ̀mí wọn ò dé o tí wọ́n sọ pé àwọn fún ìjọba ní àkókò báyìí pé tí ìjọba ò bá tètè bọ́ àkọ́ṣe sí àwọn èèyàn wọn Kristẹni tó ń bẹ ní nọ́ọ̀tì pé àwọn ni àwọn máa fi láta ṣùgbọ́n ẹyẹlé ló bá wọn tọ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn èèyàn ti wá dá sí i ó ti wá di yam pepper scatter jìnnìjìnnì kan ti bá àwọn náà ó ti wá di wípé oníkálukú ti di ìgbé àfẹ́wé ṣùgbọ́n arákùnrin tó sọ̀rọ̀ náà ó dàbí wípé ó ti rí fìrífìrí Kristẹni ó ti rí fìrífìrí àwọn Nàìjíríà ó ti kó ọ̀rọ̀ rẹ̀ jẹ o bẹ́ẹ̀ ni ó ti kó jẹ ó ní ó dà pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́ ó dà pé bẹ́ẹ̀ kọ́ ni mo ṣe wí o. Ṣé ẹ ti rí pàápàá jùlọ ṣe rí lórí ọ̀rọ̀ àwọn Uromi pẹ̀lú àwọn Fúlàní pẹ̀lú gbogbo bí ọ̀rọ̀ kìíní ṣe ń lọ ṣe ló dàbí wípé àwọn ìjọba gan-an ni wọ́n gba àwọn Fúlàní láyè láti fi ìyà jẹ wá láti máa pa wá. Ṣe ló ti wá dàbí pé àwọn ìjọba wa gan-an ni wọ́n dìídì fi àwọn ará ìlú lẹ̀ fún Fúlàní láti lù fún Fúlàní láti pa ni nítorí kọ̀ọ̀ràn kí wọ́n pariwo justice fún àwọn aráàlú níṣe ni ìjọba tún ń ṣàìdí àwọn Fúlàní ni o bẹ́ẹ̀ ni kò wá tiẹ̀ fẹ́ clear mọ́ rárá torí tó bá jẹ́ pé ìjọba ò ní ọwọ́ ń bẹ̀ ni ó jẹ́ kí wọ́n ti dá àwọn wèrè yìí dúró ó jẹ́ kó ti dá wọn lẹ́kun ó jẹ́ kó ti dá wọn lẹ́kun àríṣe kọ́ńdú bẹ́ẹ̀ nítorí pé bóyá wọ́n ń rí wọn lò tàbí bóyá wọ́n wà lẹ́yìn wọn torí ẹ̀rọ ìdẹ́pẹ́ àwọn náà ò lè sòótọ́ ọ̀rọ̀ torí ẹ̀rọ ìdàbí pé àwọn náà ò lè sòótọ́ ọ̀rọ̀ wọn lè dá wọn lẹ́kun nítorí wípé kí ni ẹ̀yìn wọn gan ni wọ́n ń gbè ẹ̀yìn wọn ni wọ́n ń gbè ṣé wá rí ó ti wá di wèrè báyìí kódà Very Dark Man gan dá sí ó dá sí o. Lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe mọ arákùnrin Fúlàní tó jáde tó ń sọ̀rọ̀ tó ń threaten àwọn Christian ìyẹn ní north. Very Dark Man ti pe arrest fún o ti ní kí àwọn ọlọ́pàá kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ nítorí wípé ohun tó ń ṣe yẹn ò tọ̀nà. Lọ́wọ́lọ́wọ́ ó ti dìídì òun gan kí ó tó sọ́tàn Very Dark Man náà ti fún wòtòwòtò ó ti wá di pé kí arákùnrin náà jáde ó wá di kó máa gbọ̀n lóhùn kó máa sọ̀rọ̀ tútù eléri ibúlẹ̀ yìí Fúlàní. Ẹ wá gbọ́ kọ́tọ̀kọ́tọ̀ òṣì tí wèrè Fúlàní yẹn sọ ó ń sọ ní sọ pé ṣé tí Nigeria police bá tẹ̀ fẹ́ wá mú òun ṣé òun sọ̀rọ̀ àbó òun abuse àwọn Nigeria police ni àbó òun abuse àwọn northern ni ẹjọ́ àwọn ará ìlú kò mẹ́nu bà pé ṣé òun abuse àwọn èèyàn àbó òun threaten kú sáwọn èèyàn láti fi jẹ́ kó yé yín pé àwọn ìjọba gan pẹ̀lú ọ̀rọ̀ àwọn Fúlàní ó ti fi hàn wípé àwọn ìjọba gan ló ní wọ́n àwọn Fúlàní ló ní wọ́n fi ń control Nàìjíríà bẹ́ẹ̀ náà ní tó bá fẹ́ sọ anything lórílẹ̀‐èdè Nàìjíríà Fúlàní ní ṣáá ní kàbáàsì ní ṣáá ní ṣáwọn ẹ̀yà tó kù wọn lógo ni ẹ wáyé máa ń sọ pé ẹrù àyíkú kankan. We need to separate this Nigeria. Let everybody go their separate way. Yorùbá nation la fẹ́. Ẹ wá gbọ́ wèrè wèrè láti máa sọ̀rọ̀ wèrè Fúlàní láti máa sọ̀rọ̀ wípé òun ò sọ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ style ó ní òun ò sọ pé kí àwọn Mùsùlùmí máa pa àwọn Kristẹni pé òun ò sọ fún wọn wípé wọ́n máa pa àwọn Kristẹni ṣùgbọ́n ó ní àwọn Kristẹni yìí gangan ló ń dún mọ̀rú mọ́ àwọn olórí wọn ṣé ẹ rí pé lérí ibú ni wọ́n nǹkan tí wọ́n ti kó sí àwọn wèrè yẹn nínú ni
kódà ó ní ibi tí àtúnṣe dé ó ní Nàìjíríà ti abuse Shettima dáadáa tó dẹ̀ jẹ́ pé àwọn ò sọ̀rọ̀ kò ní dáa fẹ́ni tó fi sọ̀rọ̀ yẹn ṣé ẹjọ́ eléré búmà làwọn Fúlàní yìí o torí ibi tó jẹ́ kán sọ òótọ́ ọ̀rọ̀ lọ wọn ò ní sọ òótọ́ ọ̀rọ̀ lọ ṣùgbọ́n nígbà tí jìnnìjìnnì bo wèrè Fúlàní ó pariwo ó ní òun ò sọ wípé wọ́n máa ṣe o olóògùn ò sọ pé wọ́n máa pa èèyàn ṣé ẹ ti rí i ẹ wá jẹ́ kó wá yánsìn káwọn wèrè Fúlàní ṣé mọ̀ pé Fúlàní ti launch attack ní Benue láìpẹ́ wọ́n ti launch attack ní Benue láti fi jẹ́ kó yé pé eléri ibú ni àwọn Fúlàní àní wọ́n ní àwọn bàbá àṣàlẹ̀ àwọn ìjọba gan-an ní main issue tí wọ́n bá kí wọ́n wèrè Fúlàní tó ń sọ pé òun ò sọ bẹ́ẹ̀ ṣé ẹ mọ̀ pé mo ti mú fídíò wá níbi tó ti ń sọ fún ìjọba pé òun fún ìjọba ní 48 hours ó jáde tán torí ó wà lórí social media ibi tó ti sọ fún ìjọba ó threaten ìjọba ó threaten Nàìjíríà ó sọ fún wọn pé ó fún wọn 48 hours kódà ó tún threaten gọ́vnà Edo State yẹn Akpabio ó tún jẹ́ kó yẹ pé ó fún òun náà 48 hours wípé láti fi shout àwọn tó pa Fúlàní now ṣùgbọ́n nígbà tí wọ́n wá kojú sí òun náà tó wá fún òun náà gbẹ kí á ní wèrè láwọn o olóhùn ò sọ bẹ́ẹ̀ wèrè láwọn ó bọ́hùn ni o olóhùn ò sọ bẹ́ẹ̀ rárá ṣé ẹ ti rí pé lérí ibu ni wọ́n táyé bá gbà àwọn ará bíi wọ́n lè run odidi ìlú torí ṣẹ́rí pẹ̀lú tí ó sọ yìí ó tó kọ́ lọ jálẹ̀ sísàlẹ̀ ọkọ̀ ni báwo ló ṣe lè máa threaten odidi ìlú kódà ó tún threaten àwọn Christian tó wà ní north torí ó sọ ó jẹ́ kó yé wa pé àwọn Christian tó wà ní north ẹ̀mí wọn ò dé ẹ wo Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ara ń tà fi sọ wípé àṣẹ kan náà nìyí ara ń tà fi sọ wípé kí a pín nìyí o ṣé ẹ ti rí ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn ẹja gbọ́n tí àwọn èèyàn sọ bẹ́ẹ̀ ni kọjá pé wa ó ní problem tá a ní Nàìjíríà ni pé ọ̀rọ̀ tètè máa ń sú wa a má tètè gbàgbé ọ̀rọ̀ ó ní ṣùgbọ́n jẹ́ ká wò látijọ́ tí wàhálà ti ń ṣẹlẹ̀ Fúlàní mélòó lẹ gbọ́ pé wọ́n mú bẹ́ẹ̀ ni Fúlàní mélòó lẹ́yìn gbọ́ pé wọ́n mú bóyá èmi ò rí o bóyá ẹ̀yin dẹ̀ ti lè wá rí lẹ́yìn mi Fúlàní mélòó lẹ gbọ́ tó mú ẹ wo the best thing is to stop everybody divide this country ẹ stop oníkálukú ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ pín ilẹ̀ onílẹ̀ fún oníkálukú lọ bẹ́ẹ̀ ni náà ẹ wo Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ṣe rí ẹ̀yin Ẹdó ó dàbí pé kéèsì wọn ó ń lọ fà gan bẹ́ẹ̀ nìkan tó jẹ́ kóyè wa ó ní ṣọ́ọ̀ṣì ń bẹ o mọ́ṣáláṣí ń bẹ ní south o àti other part of Nigeria ṣùgbọ́n Kristẹni yẹn nìkan tó wà ní north yẹn ló ṣẹ̀ wọ́n tó bá yá máa sọ wípé the same thing wa we are not one divide this country let everybody go Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ẹ wọ ẹ̀yin ìyá mi bàbá mi ẹ bá wa bó kó lọ fà ẹ bá wa like ẹ share o ẹ subscribe ẹ bá wa tẹ̀ sójú ẹ jẹ́ yí àwọn èèyàn lọ́tún ló sì pé Yorùbá Nation nìkan ní ọ̀nà àbáyọ ni mo fi sọ pé a ó máa bẹ ọ̀bí ẹni bẹ ṣe àtẹ́lẹsẹ̀ yóò ṣe máa bẹ̀nà wò gbogbo ẹni tó bá máa láò ní délé òun máa láò ní débà God bless Yorùbá Nation ó dàbọ̀.